onílé mo kágò kí n tó wọlé ní àkókò tá a wà yìí o. Ẹ kú ilé o, níbi gbogbo tẹ́ ẹ bá wà, ẹ kú àsìkò yìí. Ẹnìkan ní Jugba Master Channels náà ni ẹ ti ń wò wá gẹ́gẹ́ bí ìṣe wa. Kí ni mo mú wá lénìí? Ṣeun Agboola lórúkọ tèmi o. À ń mix àwọn nǹkan kan papọ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho, Ìrú Ẹkùn, bàbá Tinubu àtìjọba àpapọ̀. Bitter truth tó wà ní ọ̀rọ̀ yìí ni pé bí a bá mọ̀, olóyè Sunday Igboho sọ̀rọ̀ nínú fídíò kan. Wọ́n ní àwọn dá organisation kan kalẹ̀, Ìrú Ẹkùn Security Network làwọn pè é. Àwọn dẹ̀ gbé lọ síwájú ààrẹ, wọ́n dẹ̀ fọwọ́ sí i. Ìyẹn ò sọ pé bitter truth ni o, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àlàyé mi jálẹ̀, kì í ṣe láti takò ẹnikẹ́ni. Lójú àwọn olóṣèlú, Ìrú Ẹkùn bísínẹ́sì olóyè Sunday Igboho ni, bó tiẹ̀ jẹ́ wípé ó dá a sílẹ̀ láti gba ọmọ Yorùbá kalẹ̀ nínú ìgbèkùn àwọn Fúlàní tí wọ́n ń jí wa gbé, tí wọ́n ń fẹ̀mí wa ṣòfò, tí wọ́n wà nínú igbó. No doubt about that. Torí ọmọ Yorùbá lolóyè Sunday Igboho fi dá Ìrú Ẹkùn network sílẹ̀, security network. Ṣùgbọ́n ìjọba ò sọ fún wọn wípé go ahead, wọ́n fọwọ́ sí iléeṣẹ́ wọn gẹ́gẹ́ bí olóyè Sunday Igboho ṣe sọ. Ohun tó wá ṣẹ́kù leléyìí, ó ṣẹ́kù kíjọba sọ wípé ẹ wọnú igbó wa lọ. Nítorí tó ń jọ èmi lójú ni pé màá fi fídíò tólóyè Sunday Igboho fi ṣàlàyé bó ṣe jẹ́ hàn yín. Ṣùgbọ́n ìjọnilójú ibẹ̀ ni pé mo rí ìwé ìròyìn kan tó tún gbé jáde pé Igboho seeks federal government approval for Ìrú Ẹkùn. Ṣé nígbà tí wọ́n jáde tí wọ́n sọ wípé wọ́n ti fọwọ́ sí yẹn, wọn à tí ì fọwọ́ sí, wọ́n kàn fi ẹnu sọ fún wọn pé go ahead, màá fọwọ́ sí. Ó yẹ kí yẹn yé aráàlú, torí àtiwé ìròyìn yẹn àti fídíò yẹn mo fẹ́ fi hàn ká lè mọ ibi tá a máa gbà láti bá bàbá sọ̀rọ̀. Tó bá dẹ̀ jẹ́ pé wọ́n ti fọwọ́ sí i, kí ló dé tí wọn ò tí ì fún wọn láṣẹ láti bẹ̀rẹ̀ iṣẹ́ lásìkò tí yà ń jẹ ọmọ Yorùbá púpọ̀? Kí nìdí tí wọn ò fi lè fún olóyè Sunday Igboho lówó láti bẹ̀rẹ̀? Nítorí wípé ilẹ̀ Yorùbá ni. Gbogbo ẹ̀ ni màá ṣàlàyé fún yín, màá ṣàlàyé ẹ̀. Ẹ mọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí olóṣèlú. Tí wọ́n bá tẹ approve ẹ̀ lásìkò yìí, ṣùgbọ́n torí 2027 wọ́n lè mọ́ finance ẹ̀, tí wọ́n bá ní lọ́kàn láti finance ẹ̀ pẹ̀lú èròǹgbà pé àwọn aráabí, àwọn northerners, wọ́n á sọ wípé wọ́n ń lo olóyè Sunday Igboho àti Ìrú Ẹkùn against àwọn northerners, bó tiẹ̀ jẹ́ pé wọn ò ní rí wípé àwọn ń pa àwọn ènìyàn ní ilẹ̀ Yorùbá. Wọ́n á rotí, wọ́n á fi ọgbọ́n òṣèlú rò ó. Wọ́n á fọgbọ́n òṣèlú rò ó. Ṣùgbọ́n mò ń bọ̀, ẹ jẹ́ ká gbọ́ ní tólóyè Sunday Igboho sọ nínú fídíò yẹn. pé security tí mo dálẹ̀, Ìrú Ẹkùn security network ni lórúkọ tí mo sọ, tí mo dẹ̀ register ẹ̀, tí mo dẹ̀ ti gbé síwájú president, wọ́n dẹ̀ ti gbà wọlé. So mo máa ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tẹ́ jẹ́ akíkanjú, tẹ́ jù mí lọ, àtẹ̀tẹ̀mí náà jù lọ, tá a fẹ́ jọ fọwọ́sowọ́pọ̀. So mo fẹ́ kẹ́ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀, ká jọ bọ́ síta láti flush gbogbo onú rìsáàfù wa, because a gbọ́dọ̀ fààyè gba àwọn pípù yìí, wọ́n gbalẹ̀ wa. Géèmù náà dẹ̀ fẹ́ gba òṣèlú nìyẹn, bọ́n ṣe ṣe láyé ìjọba Jonathan nìyẹn, tí wọ́n lọ káwọn Boko Haram wá pé kọ́mọ jíyàn gbé. Òun láti gbọ́ yìí. Tó bá jẹ́ wípé ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti approve nínú pépà, wọ́n ti fún olóyè Sunday Igboho ní certificate
kólóyè Sunday Igboho ká jẹ́ kí ayé mọ ibi tó kù sí. Sàtífíkẹ́ẹ̀tì wa rèé, ṣó owó ló kù sí? Ibẹ̀ yẹn ló yẹ kọ́mọ Yorùbá ó ti dìde o láti ran ìrú ẹkùn lọ́wọ́. Tí kì í bá ṣe campaign lásìkò yìí, tá a bá ń retí ìrànlọ́wọ́ ẹnikẹ́ni níbì kankan láàrin àwọn olóṣèlú yìí, à ń tanra wa jẹ ni. Òdìjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ sí wọn, á wá dàbí ẹni pé àwọn afẹ̀míṣòfò wọ́n ṣẹ̀ṣẹ̀ dínú igbó. Á dàbí ẹni pé kò ṣẹlẹ̀ rí, kò síye tí wọn ò ní lè ná ń gbà yẹn. Ṣùgbọ́n lásìkò yìí, tí ìjọba bá ti approve pẹ̀lú certificate pé kí olóyè Sunday Igboho go ahead pẹ̀lú ilé iṣẹ́ ẹ̀, ká mọ̀ retí approval pé kán bẹ̀rẹ̀ iṣẹ́ nínú igbó wa ló ṣẹ́kù. Ọmọ Yorùbá ní láti ran olóyè Sunday Igboho lọ́wọ́, kán dìde ìrànlọ́wọ́ kí àwọn ọmọ ọkùnrin wa tí wọ́n bá ṣángun kán darapọ̀ mọ́ wọn lásìkò yìí ní àwọn agbègbè tí wọ́n bá ti ní kán darapọ̀ mọ́ wọn. Ṣùgbọ́n a máa rọ̀jọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu, bó bá jẹ́ pé wọn ò tí approve ẹ jọ̀wọ́ ẹ bá wa approve kó má jẹ́ pé lórí ọ̀rọ̀ orí ahọ́n bá a máa approve lólóyè Sunday Igboho ń ṣe wàhálà sí. Lóòótọ́ ní tá a mọ̀ ní wípé tí ẹ bá lọ wájú jù lórí ẹ̀, tàbí tí ẹ kó nǹkan ìjà fún àwọn ìrú ẹkùn lórí ẹ̀, wọ́n á ní personal business olóyè Sunday Igboho ni. Àwọn northerners dẹ̀ mọ̀ wípé ó normal, ṣùgbọ́n wá nǹkan tẹ́ ẹ bá ṣe wọ́n á ní dandan nìkan ṣe fáwọn náà. Èmi mọ̀ wípé òṣèlú lẹ̀ ń lò, ẹ fẹ́ kíyàwó jọmọ Yorùbá, ṣùgbọ́n níbi tí òfin fi agbára yín lé jù mọ́ ó níbi tí òfin fi agbára yín mọ́ lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Kó mọ́ dàbí ẹni pé ẹ rán ìran yín síran míì, àwọn ìran tó dẹ̀kù náà máa béèrè irú ẹ̀. Irú ẹ̀ dá nílẹ̀ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, tá a bá lè dìde ìrànlọ́wọ́. Èmi ò mọ olóyè Sunday Igboho rí o, ṣùgbọ́n mo mọ̀ wípé bá kíkanjú kan bá dìde lásìkò yìí tó ń sapá nínú ara rẹ̀ láti gba ìran ẹ̀ sílẹ̀, bí ìran náà bá jẹ́ ìran tó moore, tí a ní fi àkókò yìí fi ṣe òṣèlú nítorí ẹ̀mí wa, torí àwọn ará bí wọ́n ti ṣe tán díẹ̀díẹ̀ ni wọ́n fẹ́ máa wọlé. Bàbá kan sọ̀rọ̀, bàbá tá à ń sọ yìí igbákejì olórí báǹkì ilẹ̀ Nàìjíríà ní nígbà kan, Malifia Oso, Fúlàní lòun náà máa jẹ. Ó sọ̀rọ̀ bí wọ́n ṣe lọ rí àwọn kí la ti pè àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò lọ́dún náà lọ́hùn, bóyá 2022, gbogbo plan wọn pátá ló sọ. Bẹ́ẹ̀ bá farabalẹ̀ wo fídíò yìí, tí mò ń sọ yé yín. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ yìí tán, kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ a jọ wo fídíò yìí, ẹ jẹ́ a jọ wo fídíò yìí. Tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn, màá sọ fún yín. The truth. And let me make some revelations, because some of us also have our own intelligence networks. Okay. Have met with some of the bandits. We have met with some of their high commanders. One or two who have repented. They have sat down with us, not once, not twice. They told us that one of the northern governors is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown. Moving ammunitions, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They are already in the south, in the rainforest of the south. They are everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase 2. The phase 2 is they will go into the urban cities, going from house to house, killing prominent people. I can tell you, this is the game plan. By 2022, they want to start a civil war in Nigeria. Don't joke with what I'm saying. I have a PhD from Oxford University. I'm a central banker. We don't talk nonsense.
So don't joke with what I'm telling you. I have this from the highest possible authority, higher authorities of some of the commanders of the killers and Boko Haram. You said northern governors, past or present, Dr. Badaya? No, current. No, they said one of them is the commander of Boko Haram in Nigeria. One of them. And they are not looking for money. They have more than enough money. In fact, he told me they just came back from. èmi ni tiyín ní tòótọ́ tó bá jẹ́ òótọ́ ni wọ́n ní wọ́n pa arákùnrin yìí lẹ́yìn ìgbà tó tú gbogbo àṣírí yìí tán wọ́n pa á. ṣe rí wípé àwọn aráabí wọ́n ti ní plan tipẹ́ bá a bá tètè rí èèyàn bí àwọn olóyè Sunday Igboho kí bàbá wa ààrẹ ọ̀nà kakanfò Gani Adams kàn dìde ìgbà wo ni ogun ò ní kó ọmọ Yorùbá Ọlọ́run Olódùmarè àti àwọn alálẹ̀ wọn ò ní jẹ́ ká kó sọ́wọ́ Fúlàní wọn ò ní jẹ́ ká rílẹ̀ wa gbà bàbá tí wọ́n ń gbàdúrà yìí ó yẹ ká ṣiṣẹ́ tọ̀. níbo làwọn tí wọ́n ní agbára nílẹ̀ Yorùbá wà tá a bá rí èèyàn 5-6 tí wọ́n ṣùgbà olóyè Sunday Igboho ààrẹ ọ̀nà kakanfò èmi nígbàgbọ́ wípé agbára àwọn aráabí ò lè ká wa. Fúlàní lẹni tí ó sọ̀rọ̀ tí wọ́n padà mú balẹ̀ lẹ́yìn ìgbà tó tú àṣírí tán. ẹ gbọ́ àwọn plan tí wọ́n ní láti ṣe. wọ́n ní tó bá yá wọ́n á máa wọlé ti àwọn alágbára yẹn náà wọ́n á máa wọlé sí ojúlé wọ́n á dẹ̀ máa mú yàn pa. ṣé wọn ò tí ì ṣe débẹ̀? àwọn tí wọ́n lọ gbé ọmọ iléèwé. ẹ jẹ́ àjọ wo ìṣẹ̀lẹ̀ tí wọ́n ló ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ lẹ́yìn èyí tí wọ́n ní wọ́n lọ kó àwọn ọmọ iléèwé bí wọ́n ṣe ń sá kíjokíjo káàkiri. èmi ò wá láti pẹ̀gàn ìjọba ṣùgbọ́n bí ìjọba bá ṣe tó tọ́ àti nǹkan tó yẹ mo rò wípé irú ìjọba bẹ́ẹ̀ yóò wà lọ́kàn aráàlú láti ṣe ojúṣe fún bí àwọn náà bá ṣe ojúṣe wọn fún aráàlú. ọ̀dà ẹjẹ́ àjọ máa wò lọ mi ò ní gbé fọ́ìsì yẹn jáde. Ògbómọ̀ṣọ́ ló ti ṣẹlẹ̀ wọ́n ní Ògbómọ̀ṣọ́ grammar school òun náà lẹ́ ń rí báwọn ọmọ iléèwé ṣe ń sá kiri. nǹkan tí wọ́n sọ ń bẹ̀ ni wípé wọ́n lè sọ pé àwọn bandit ti dé ló jẹ́ kí gbogbo wọn kí wọ́n máa sá káàkiri. ìyá ti ṣọ́ọ̀bù ó ń lọ sáré mọ́ ọmọ. àwọn ọmọ òwò ojú ọ̀nà tó ń jánà mọ́kadà lẹ́nu nílùú Ògbómọ̀ṣọ́ bákan náà a ní wọ́n ti yí wa ká. àwa ń fi falẹ̀ láti jẹ́ kí àwọn tí wọ́n gbéra láti ṣiṣẹ́ bí ìrù ẹkùn a fi ń falẹ̀ láti jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́. ìgbà wo làwọn aráabí ò ní wọlé sí wa lára tán? ẹ̀yin náà wò ẹ̀yin náà rí báwọn ọmọ yẹn ṣe ń sá kíjokíjo. kí ló fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí? àfi k'Ọlọ́run kó gbà wá kó ṣàánú wa ni. ìtò ṣẹlẹ̀ sí àwọn ọmọ ní Ògbómọ̀ṣọ́ tí a tún ń gbọ́ wípé wọ́n ti wà nípínlẹ̀ Ògùn. olórí àwọn ọlọ́dẹ ìbílẹ̀ kan ó lọ ṣe interview lórí rédíò kan wọ́n ló sọ wípé wọ́n wá gbé èèyàn kan láìpẹ́ tọ́jú oníṣòwò wọ́n gbé wọ́n san ransom lẹ́yìn ẹ̀yàn tó kọ lẹ́tà wípé àwọn ń bọ̀ wá jí àwọn ọmọ kó wọ́n dẹ̀ dá ọkọ̀ dẹ́dá. tó bá jẹ́ lóòótọ́ ní ìròyìn yẹn kí ni gómìnà ìpínlẹ̀ Ògùn kí ni wọ́n sọ sí kí ni wọ́n ṣe sí o? ẹ dákun gómìnà ìpínlẹ̀ Ògùn ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ṣé ẹ rí nínú àwọn igbó tó wà nípínlẹ̀ kọ̀ọ̀kan nǹkan tó yẹ kí àwọn gómìnà wa ẹ̀yin gómìnà yẹn mọ́ hùwà ká àwọn nǹkan tó yẹ kí wọ́n ó ṣe wọ́n mọ̀ ṣé kò sí owó tí wọ́n lè fi ṣe lọ́wọ́ wọn ni pẹ̀lú òbítíbitì owó tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ń san fún wọn fún security vote. ṣé láti múnú owó yẹn dóòlà ẹ̀mí àwọn ènìyàn ló nira tí àwọn aráabí fi ń rí ojúṣe iṣẹ́ yẹn ṣe? ṣé ẹ fẹ́ sọ pé ẹ mọ àwọn inú igbó ibi tó yẹ kẹ́ ẹ da àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àti àwọn agbófinró sí pẹ̀lú owó gọbọi? kò sẹ́ni tẹ́ ẹ máa fún lówó tóun náà ò ní fẹ́ ṣiṣẹ́. ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ ààbò èèlò ni wọ́n ń gbà. àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tó yẹ kẹ́ ẹ ró lágbára tí ẹ ronú àti ró wọn lágbára. a gbọ́ rí pé ẹ̀yin olóṣèlú ìpè ìpàdé ètò ààbò àfi ìpàdé election. ẹ má jẹ́ ó tún ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn o kò dáa tó o. bí wọ́n bá lè máa polongo ń sìn pé wọ́n kọ lẹ́tà pé ń bọ̀ wá jí ọmọ iléèwé gbé tí wọ́n bá ti rí tìpínlẹ̀ Ògùn ṣe á jẹ́ pé wọ́n ti kápá gbogbo ilẹ̀ Yorùbá. kí ni latest news
gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n kó l'Ògbómọ̀ṣọ́. ẹ má jà mute, a gbọ́dọ̀ dákẹ́jẹ́. bá a ṣe ń gbọ́ rìsọ́ọ̀tì primary àwọn olùdìbò, àwọn rìsọ́ọ̀tì tí wọ́n ṣe láwọn agbègbè wọn, ló yẹ kẹ́ ẹ mọ́ update wa náà. kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n fi gé orí tíṣà ní Ògbómọ̀ṣọ́ lẹ́sẹ̀ẹ́lẹ̀? kí ló ń ṣẹlẹ̀? ẹ jẹ́ a gbọ́ o. ẹ̀yin ìjọba yìí à ń bẹ̀ yín, ẹ̀bẹ̀ là ń bẹ̀. ẹ má jẹ́ ó dìgbà tó bá wá dorí tí, nítorí pé tí ìkòkò bá ń pọmọ tálíkà kò sẹ́ni tó ń sọ̀rọ̀ nínú alágbára. ó dijọ́ tí ìkòkò bá pọmọ alágbára kan tó sọ pé àrírú eléyìí rí. ó ń bọ̀ agbára àwọn ò ká mọ́ o. olóyè Sunday Igboho akin ẹ kú iṣẹ́, ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń retí owó tàbí nǹkan ọjà tàbí àtìlẹ́yìn ìjọba lásìkò tí wọ́n ń polongo ìbò tàbí tí wọ́n fẹ́ dìbò, ó máa le díẹ̀ o. ẹ já pé àwọn ọmọ Yorùbá gbogbo ọ̀nà tí wọ́n bá lè gbà láti kọ̀nẹ́ẹ̀tì olóyè Sunday Igboho kíṣẹ́ ìkó lè yá kíákíá. bá a bá ń dúró de àṣẹ látọ̀dọ̀ ìjọba, ó ṣeé ṣe kán má sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ òṣèlú. wọn ò ní fẹ́ kí àwọn ẹ̀yà míì kan sọ wípé ó ṣe báyìí ó ṣe báyìí. ẹ já fọgbọ́n ṣe o. ẹ já wo nǹkan tó tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ nígbà tó bá ń tó wọn tọ́wọ́ ń tẹ̀ wọ́n. bóyá ìjọba wàá sọ fún wa nílẹ̀ Yorùbá wípé kí ló dé tẹ̀ ń máwọn afẹ̀míṣòfò. bẹ́ẹ̀ bá dúró, ariwo lásán lákàn máa pa lójoojúmọ́ o. afẹ̀míṣòfò gba àṣẹ lọ́wọ́ ìjọba kan tó máa wọlé tì wá. àní kólóyè Sunday Igboho ọmọ gbàṣẹ o, ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ wípé ó ń pẹ́ ọṣẹ ló fi ń bá ni. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa o.